تاسيهم أجاد سورة الفاتحة كان يدوري ولا مقبل كيريكي على كانوا في مهمة يبيع ولهم في ملال الفيا ولهم نبع في ملال الفيا آمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. tọ́pìkì tẹ́ ní fún ìgbé kí wá ṣàlàyé ó kẹnu díẹ̀ àmọ́bí tí a bá bá dé tásùn bá ti lọ tọ́pìkì tẹ́ fún mi òun náà al-ashar al-awa'il min dhil-hijja wal-a'malu s-saliha fiha mẹ́wàá àkọ́kọ́ mẹ́wàá gbẹ̀yìn mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijja àtàwọn sẹ́wọ̀ láàmà sínú mẹ́wàá àkọ́kọ́ mu tọ́pìkì tán fún mi náà nù wọ́n á pín tọ́pìkì náà sọ́nà mẹ́ta àkọ́kọ́ ní tá àkọ́kọ́ sọ̀rọ̀ bá ní alákọ̀ọ́kọ́ òun náà ní Dhul-Hijja wa fadluhu bayna ash-shuhur al-qamariyya Dhul-Hijja gẹ́gẹ́ bí ní jẹ́ bẹ́ẹ̀ ọláwo ni wọ́n ń bẹ fún oṣù Dhul-Hijja oṣù Dhul-Hijja láàrin àwọn oṣù méjèèjìlá ẹlẹ́ẹ̀kejì nínú ta tún fẹ́ mẹ́nu bà tọ́lọ̀ bá ní pé káàkiri kò tún gbà wá débẹ̀ òun ni fadlul ashril awa'il min Dhul-Hijja ọláwo ni wọ́n ń bẹ fún mẹ́wàá yìí mẹ́wàá àkọ́kọ́ nínú ọgbọ̀n ọjọ́ ní oṣù Dhul-Hijja gẹ́gẹ́ bí bá jẹ́ pé mo Ramadan ni a ní pé mẹ́wàá gbẹ̀yìn ó lọ́lá ju ogún tó wà wájú lọ àmọ́ Dhul-Hijja yìí mẹ́wàá àkọ́kọ́ òun ló lọ́lá ju ogún tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ lọ. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. àwọn sẹ́wọ̀n náà mọ̀ wá sẹ́nu mẹ́wàá náà ibi tá a ti gbé ibi tá a fẹ́ yà sínú. malmurad bi Dhul-Hijja kí n àgbà lérò pẹ̀lú Dhul-Hijja wọ́n gbé Dhul-Hijja ismun li shahri min shuhur al-qamariyya wa huwa shahr al-akhir lafzu Dhul-Hijja ó kọ oṣù kan ní nínú àwọn oṣù shuhur al-qamariyya oṣù ojú ọ̀run torí pé oṣù kọ̀ọ̀kan ló ló kọ ta ló bá sọ ló kọ náà ọlọ́run ló sọ ló kọ náà kì í ṣe sáà. inna iddata shuhuri inda Allahi 12 shahra fi kitabillah. Dhul-Hijja ó kọ oṣù ẹlẹ́ẹ̀kejìlá ní jẹ́bẹ̀ oṣù kọ̀ọ̀kan ló ló kọ alákọ̀ọ́kọ́ ní Muharram oṣù ẹlẹ́ẹ̀kejì ní Safar ẹlẹ́ẹ̀kẹta ní Rabiul Awwal ẹlẹ́ẹ̀kẹrin ní Rabiul Thani ẹlẹ́ẹ̀karùn-ún Jumada al-Ula ẹlẹ́ẹ̀kẹfà ní Jumada Thaniya ẹlẹ́ẹ̀keje òun ní Rajab ẹlẹ́ẹ̀kẹjọ òun Sha'ban ẹlẹ́ẹ̀kẹsàn ní Ramadan ẹlẹ́ẹ̀kẹwàá òun Shawwal ẹlẹ́ẹ̀kọkànlá ní Dhul-Qa'da ẹlẹ́ẹ̀kejìlá wà ní Dhul-Hijja. inna iddata shuhuri inda Allahi 12 shahra fi kitabillah. fún ọ̀rọ̀ náà wọ́n fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ pa àwọn oṣù méjèèjìlá yìí wọ́n bá fi lè mọ̀ bí àwa mùsùlùmí aláwọ̀ oṣù ká máa fọ́lò tọ́lọ̀ oṣù ẹ̀ sí wa rọ̀ mọ́ èyíkéyìí inú àfàtì ẹ bá gbé ẹlẹ́nu rẹ̀ àbọ̀mọ tó bá àwa mùsùlùmí àlóṣù nǹkan ṣe làákàyè rẹ̀. inna iddata shuhuri inda Allahi 12 shahra fi kitabillah. ọlọ́wọ́ fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ pa àwọn oṣù méjèèjìlá ní Suratu Tawbah inna iddata shuhuri inda Allahi 12 shahra. inna iddata shuhuri dájúdájú òǹkà àwọn oṣù inda Allahi yani fi hukmihi wa qada'ihi. 12 shahra fi kitabillah. al-12 shahran méjìlá ni
méjìlá ni bí ṣe wá ń jẹ́ méjìlá Kùránì ó kà á fún wa bí mo ṣe kà á lẹ́ẹ̀kan pé Muharram sọ tí mo tó tẹ̀léra wọn Kùránì ó kà á bẹ̀ fún wa. ọ̀nà méjìlá ń gbà sóńkọ ọjọ́ lérílẹ̀. ọ̀nà àkọ́kọ́ a máa ń sóńkọ ọjọ́ látara ìrìn àjò oòrùn. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì a máa ń sóńkọ ọjọ́ látara ìrìn àjò òṣùpá. nínú Suratu Yunus kọ́ ni ọ̀nà ìpé huwa alladhi ja'ala ash-shamsa diyaha wal qamara nuran lita'lamu wa qaddarahu manazila lita'lamu adada as-sinina wal hisab. látara ìrìn àjò òṣùpá à ń sóńkọ ọjọ́ látara ìrìn àjò oòrùn à ń sóńkọ ọjọ́ èyí tó wá kàn wá ń bẹ̀ tọ́lọ̀ ń jẹ́ àmọ́ pé òun làwa mùsùlùmí láàmà sóńkọ ọjọ́ látara rẹ̀ torí pé òun lọ́lọ́run lọ́ ẹ̀sìn wa mọ́ òun náà ni alkọmariya láti pé aṣuhur alkọmariya iná ní jẹ́ pílẹ̀ kó tó wá di aṣuhur alìjìríyà ó kọ̀ tí kọ́kọ́ ń jẹ́nu aṣuhur alìkọmàríyà ní jẹ́ síwájú ká ànábì ò tó dé nígbà tá ànábì ń bẹ náà aṣuhur alìkọmàríyà ní jẹ́ àmọ́gbà tá ànábì kú láyé ó dásìkò Umaru ló di aṣuhur alìjìríyà. asanatu shamsiya náà ẹlẹ́ẹ̀kejì asanatu ashamsiya iná ní jẹ́ tẹ́lẹ̀ nígbà tí wọ́n fẹ́ fi báwo láṣẹ mọ àwọn Yahudi afẹ́ mọ sòǹkọ àbáwọn Nasara afẹ́ mọ sòǹkọ ọjọ́ látìgbà tá Ànábì Ìsá ti kú láyé kó jẹ́ pé àwọn tí wọ́n mọ bọ̀ wá lẹ́yìn àwọn fẹ́ mọ ṣe ìjọ báyìí wọ́n bẹ̀ Ànábì Ìsá lódi 2025 lónìí ló wá di al-miladiya miladi Ìsá ni asanatu ashamsiya ní jẹ́ tẹ́lẹ̀ nígbà tí wọ́n fẹ́ máa sọ nǹkan ọdún tí wọ́n bá Nábì Ìsá ló di asanatu al-miladiya. ọlọ́gbẹ́ ìfúnná aṣara ṣahara oṣù yìí méjìlá ni ọlọ́gbẹ́ fi kitabillahi yàn fi lawhi mahfuz. ibo alukurani ti wá jẹmọ́ alukurani wá láti bí lawhi mahfuz. ìdí ń bẹnu lawhi mahfuz ní kurani ń júwe fún wa lọ́lọ́gbẹ́ fi kitabillahi. ọlọ́gbẹ́ yawma khalaqa samawati wal ard. kábà fi lè mọ̀ pé ọdún yìí ti ń bẹ síwájú ká Ànábì ó tó dé àwọn oṣù yìí ti ń bẹ síwájú ká Ànábì ó tó dé Muharram ti ń bẹ Ànábì ètí ìdè títí ń jẹ́ Muharram Sọ́fàrù ti ń bẹ Ànábì ètí ìdè títí ń jẹ́ Sọ́fàrù tẹ́ẹ̀dẹ́rù Sulhijja kábà fi wá lè mọ̀ bẹ́ẹ̀ lọ́nà pé yawma khalaqa samawati wal arda láti gbà tọ́lọ̀ ti dá sẹ́mà àti ilẹ̀ iná làwọn oṣù yìí náà ti ń bẹ. nígbà tọ́lọ̀ ń sọ àwọn oṣù méjèèjì aláì tán tó júwe fún wa pé oṣù lọ́dọ̀ tòun Ọlọ́run tí ó mọ̀ ṣe déédéé ọdún kan méjìlá ni wọ́n á gbé minha yàní mina shuhur. ọlọ́run arba'atun mẹ́rin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hurumun oṣù àbẹ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin náà. kí ni túmọ̀ oṣù àbẹ̀wọ̀ haramallahu alkitala fiha ọlọ́run ṣe é léwọ́ pé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ má fi jagun fẹ́mi ọlọ́run. nínú oṣù méjèèjìlá gbogbo oṣù méjèèjìlá làwọn mùsùlùmí lè fi jagun gbà tá Nábì ń bẹ àmọ́ oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí ọlọ́run kẹ́yìn mú mi ní ẹ má fi jagun fẹ́mi ọlọ́run kí láàmọ̀ wá fi ṣe àmọ̀ fi sin lọ́hùn ni inú oṣù méjèèjìlá òun náà sùlẹ̀ inú oṣù mẹ́rẹ̀ẹ̀rin iná Sulhijja wà. Allahu akbar. nígbà tá a náà fẹ́ júwe arba'atu hurum fún wa an Abi Bakr Nufayr ibn al-Harith أن النبي صلى الله عليه وسلم قل سيدنا محمد
qala fi khutbati hajjatil wada khutba aji gbẹ̀yìn tá Ànábì ṣe kẹ́yìn láyé ibẹ̀ la Ànábì ti fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ yanu inna zamana qad istadara kayhatihi ìgbòdúró lójú kan ìgbà lọ ìgbà ń bọ̀ ni yawma khalaqa Allahu samawati wal ard lágbà tọ́lọ̀ ti dá sánmà àti lẹ́lẹ̀ Ànábì kí as-sanatu 12 shahran ètí ó máa jẹ́ ọdún kan iná ní pé oṣù 12 ni iná ni ó máa jẹ́ ọdún kan Ànábì kí minha arba'atu hurum mẹ́rin kan bẹ́ẹ̀ oṣù abẹ́wọ́ ní ẹ̀yin mùmínì ẹ má fi jagun ní oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí Ànábì kí thalathu mutawalliyat báwo láṣẹ wá mú oṣù mẹ́rẹ̀ẹ̀rin tá Ànábì ń dúwe fún wa Ànábì kí thalathu mutawalliyat mẹ́ta ń bẹ̀ ó tó tẹ̀léra wọn ni kí ni mẹ́tẹ̀ẹ̀ta tó tó tẹ̀léra wọn ní oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí alákọ̀ọ́kọ́ òun náà ni Dhul-Qa'da oṣù ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá ẹlẹ́ẹ̀kejì òun ni Dhul-Hijjah ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá wa láwà yìí oṣù ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan lè ti parí àmúra láti kú òun bẹ́ẹ̀ àwọn retí Dhul-Hijjah oṣù ẹlẹ́ẹ̀kejìlá àwọn àpalẹ̀ mọ́tàfí wọnú oṣù ẹlẹ́ẹ̀kejìlá àwọn nǹkan ó làá máa ń ṣe bẹ́ẹ̀ làá fẹ́ sọ fúnra wa. ẹlẹ́ẹ̀kejì ní Dhul-Hijjah nínú oṣù mẹ́rẹ̀ẹ̀rin táwọn ẹbí lọ́kì oṣù àbẹ̀wọ̀ ní ẹ̀yin mùmínì ẹ má jagun bẹ́ẹ̀ ìgbà tó lè ká má jagun sí oṣù mẹ́wọ́ pé ogun jíjà nítorí tọ́lọ́hun náà náà ẹ̀fọ́gúnlẹ̀ má jà nínú oṣù náà oṣù sinmi ní fẹ́yìn mùmínì tí ń jáde pé ìta nẹ́bí tọ́lọ́hun ti sọ fún wọn bẹ̀rù ni pé oṣù mẹ́rẹ̀ẹ̀rin ẹ má fi sẹ̀mí ẹ jìnà sẹ́sẹ̀ ní oṣù mẹ́rẹ̀ẹ̀rin wọn iṣẹ́ olóore ni ẹ máa sojú kòkò láti ṣe ní oṣù mẹ́rẹ̀ẹ̀rin náà gẹ́gẹ́ bí tí ń jáde pé ẹ gbọ́dọ̀ sẹ́lọ́hun ní àwọn oṣù yòókù o oṣù yòókù èèyàn gbọ́dọ̀ fi sẹ́lọ́hun o èèyàn máa fi ń sin lọ́hun ni àmọ́ oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ gbọ́dọ̀ lékún ní ìbádà ẹ wá dìnà sẹ́sẹ̀ nú ẹ torí pé ìbádà tẹ ẹ bá ṣe ní oṣù kan ní oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí ìlọ́po ẹ̀san lẹ́mọ̀gbà lọ́dọ̀ Ọlọ́run. àwọn afáwájọ́ yẹ wá pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní tá a bá sẹ́lọ́hun ní oṣù kan ní oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí ìlọ́po ìyà ló ń tọ̀ wọ́n jẹun wájú Ọlọ́run. ẹlẹ́ẹ̀kẹta ní oṣù mẹ́rẹ̀ẹ̀rin òun náà ni Muharram ẹlẹ́ẹ̀kẹrin òun ni Rajab wa Rajab Mudar alladhi bayna Jumada wa Sha'ban oṣù mẹ́rẹ̀ẹ̀rin nu òun là ń pè ní arba'atu hurum téèyàn ò gbọ́dọ̀ fi ṣẹ lọ́hùn tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ fi sin lọ́hùn ni oṣù mẹ́rẹ̀ẹ̀rin nu tá ń pè ní arba'atu hurum àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin òun wá lápọ̀nlé púpọ̀ jù lọ́dọ̀ Ọlọ́run lọ́lọ́run fi dá wọn yọ wọ́n ń pè ní dhikirul khas ba'da al-'am lẹ́yìn ìgbà tọ́lọ́n kí ìtìnà àṣàrọ̀ Ọlọ́run wá dá mẹ́rin lọ́n bẹ́ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tọ́lọ́n fi dá yọ ni pé Ọlọ́run fẹ́ ká fi súnmọ́ òun púpọ̀. وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. láàrin ìgbà tá à ń sọ̀rọ̀ arba'atu hurum àti rí ọlá tí ń bẹ fún Dhul-Hijjah bayna ash-shuhur al-qamariyya kábà fi lè mọ̀ pé Dhul-Hijjah o nínú àwọn oṣù tó lọ́lá jù lọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí Ramadan náà ṣe lọ́lá lọ́dọ̀ Ọlọ́run iná ní Dhul-Hijjah náà wà gẹ́gẹ́ wọ́lọ́run bó ṣe bàbára oṣù Rajab gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní Dhul-Hijjah náà wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní Muharram gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní Dhul-Qa'da àwọn ṣé olóore náà lèèyàn máa ń sojú kòrò àti ṣe nínú àwọn oṣù náà ẹ wá rí al-ashrul awahir min Dhul-Hijjah àti wá sọ Dhul-Hijjah mẹ́wàá àkọ́kọ́ tún wá lóore ju ogún tí ń bẹ lẹ́yìn rẹ̀ lọ. La ilaha illallah. mẹ́wàá àkọ́kọ́ tá a múra láti kó síhun ó tún wá lóore ju ogún tí ń bẹ lẹ́yìn rẹ̀ lọ
gbogbo Sulhijja la gbọ́dọ̀ fi ṣeré gẹ́gẹ́ bí ṣe ń jẹ́ sí pé gbogbo Ramadan la gbọ́dọ̀ fi ṣeré àmọ́ tó bá di mẹ́wàá gbẹ̀yìn o gbọ́dọ̀ tún dára mọ́ ìbádà tó ṣe bọ̀ alátẹ̀yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Sulhijja lápapọ̀ a gbọ́dọ̀ fi ṣeré àmọ́ mẹ́wàá àkọ́kọ́ òun dákun mọ́ fi sùn. nínú mẹ́wàá àkọ́kọ́ àwọn mẹ́ta wá ló kọ́ ń bẹ́ẹ̀ nínú mẹ́wàá àkọ́kọ́ mẹ́ta ló kọ ẹlẹ́ẹ̀kẹjọ ọjọ́ kẹjọ ó ló kọ òun là ń pè ní yawmu tarwiyah ẹlẹ́ẹ̀kẹsàn ló kọ òun là ń pè ní yawmu arafa ẹlẹ́ẹ̀kẹwàá náà ló kọ òun là ń pè ní yawmu naharu àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun ló kọ bó o bá fi mẹ́wàá ìbẹ̀rẹ̀ ń lágbàtà ti bẹ̀rẹ̀ Sulhijja tó o fi sùn tó bá dé ibi mẹ́ta tó gbẹ̀yìn òun dákun má fi ṣeré mẹ́ta tí mo sọ pé ló kọ òun ẹlẹ́ẹ̀kẹjọ tí ń jẹ́ yawmu tarwiyah òun làwọn alálàájì gbogbo wọn kò ní Mákà wọn wá darí lọ sí Mínà iṣẹ́ àti ti bẹ̀rẹ̀ náà nù o tó bá ti dijọ́ ẹlẹ́ẹ̀kẹjọ yawmu tarwiyah táwọn gbogbo àwọn alálàájì ó kò ní Mákà wọn darí lọ sí Mínà wọn lọ lè kírun àyílà Mínà kọ́sírọ́ wọn kì í asúrì náà kọ́sírọ́ magribi náà wọ́n kì í Mínà bìdú ní kọ́sìrì òun ní kọ́sìrù nu ní tá à ń pè ní kọ́sìrù ni pé sẹ́yìn pé àyílà mẹ́rin là ń kì wọn ò ní kì ní mẹ́rin méjì wọn ò kì. asúrì mẹ́rin là ń kì wọn ò bá ti dé Mínà wọn ò ní kì ní mẹ́rin méjì ni wọn ò kì. magribi nìkan náà wọn kàn kí pé wọn ò kì mẹ́ta ẹ̀ òun ò ní kọ́sìrù nu. àṣùbàjọ ẹlẹ́ẹ̀kẹsán náà tí ń jẹ́ yawmu Arafa wọ́n kí wọn náà pé méjì náà ni òun ò ní kọ́sírù nú Mínà wọ́n ti kí tí wọ́n bá ti wọ́n ń kásùbà tán ní Mínà wọ́n fi Mínà nálẹ̀ wọ́n mọ̀ lọ sáràfà ìjọ kẹsàn-án là ń pè ní yawmul Arafa. iṣẹ́ táwọn alálàájì ó ṣe nu o ó wà ní tí wọ́n bá ti gbogbo wọn péjọ láràfà ń jọ ẹlẹ́ẹ̀kẹsàn tí ò ní sẹ́kẹ̀ ní kankan nù wọn láì má sí láràfà kódà bẹ́ẹ̀ ní tí máa ń yàgbẹ́ láti gbà tó ti lọ jẹ́ tó ti dọ̀hùn tí ń yàgbẹ́ wọn ó gbé dáràfà ń jọ àràfà ẹni tẹ́mi rẹ̀ náà dòdòdó tó wà lọ́sibítù tó bá ti jọ àràfà wọn ó gbé lọ àràfà torí pé àràfà ṣíṣe òun náà ní sọ wọn dáájì ẹni tí ò bá ti sí láràfà kò sáájì nù torí pé Ànábì jáàmù pé alhajju àràfà. لا إله إلا الله منها أربعة حرم منها أربعة حرم tó bá dijọ́ ẹlẹ́ẹ̀ka ẹ̀wá iṣẹ́ mẹ́rin làwọn alálàájì ó tún ṣe ń jọ ẹlẹ́ẹ̀ka ẹ̀wá wọn iṣẹ́ alákọ̀ọ́kọ́ tí wọ́n ṣe ń jọ ẹlẹ́ẹ̀ka ẹ̀wá orin rọ́múyù akọ̀bátù rọ́múyù wọ́n lọ sí rọ́múyù la akọ̀bà wọ́n lọ lè jùkú wọ́n lọ sọ̀kù níjọ ẹlẹ́ẹ̀kẹwàá lẹ́yìn ìgbà tí wọ́n ṣe rọ́múyù tán rọ́múyù la hádì wọ́n pẹ̀rẹ̀ àdáyá níjọ ẹlẹ́ẹ̀kẹwàá náà níjọ ẹlẹ́ẹ̀kẹwàá ń bákan náà alhálìkù wọ́n farun eré wọn níjọ ẹlẹ́ẹ̀kẹwàá ń bákan náà wọ́n lọ tọ̀wáfù lè ìfádọ̀ wọ́n lọ lè ṣe tọ̀wáfù lè ìfádọ̀ níjọ ẹlẹ́ẹ̀kẹwàá wọ́n ṣe tọ̀wáfù lè ìfádọ̀ tọ̀wáfù mẹ́ta níbẹ̀ a ní tọ̀wáfù lè kùdù tọ̀wáfù lè ìfádọ̀ àti tọ̀wáfù lè wàdà tọ̀wáfù lè kùdù iná nígbà táwọn alálàájì bá kọ́ dé Mákà iṣẹ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ lọ lè ṣe wọ́n lọ lè ṣe tọ̀wáfù ni tọ̀wáfù là ń pè ní tọ̀wáfù lè kùdù adé o àwa jọ́sìn fún rẹ̀ Ọlọ́run ìwọ ló mọ̀ yíhun tọ̀wáfù ẹlẹ́ẹ̀kejì là ń pè ní tọ̀wáfù lè ìfádọ̀ ruknu min arkanil hajj erigun kanú erigun sí ájì iná ni tọ̀wáfù lè ìfádọ̀ iná ló jẹ́ ẹlẹ́ẹ̀kẹta náà tọ̀wáfù òun náà ni tọ̀wáfù lè wàdà iṣẹ́ tí wọ́n tún ṣe kẹ́yìn tí wọ́n bá ti sọ pé àwọn múra lé iṣẹ́ tí wọ́n ṣe kẹ́yìn náà ni tọ̀wáfù là ń pè ní tọ̀wáfù lè wàdà ìjọ ẹlẹ́ẹ̀kẹwàá wọ́n máa ṣe tọ̀wáfù lè ìfádọ̀. وأذن في الناس بالحج يأتوك رجالا
nínú iṣẹ́ táwọn alálàájì òṣèlú àwọn tẹ́ ń wà lọ́hùn àwọn táwà nílé kọ́ tà lọ sí ájì kí ni iṣẹ́ táwà ó ṣe nínú iṣẹ́ táwà ó ṣe òun náà ni sawmu 9 ayyamil hawa'im min dhil hijja bóṣù Sulhijja bá ti dé oṣù Sulhijja wọ nínú iṣẹ́ olóore táwọn afẹ́jíká ṣe ni pé 9 àkọ́kọ́ afẹ́já fi gbàwẹ̀ ìjọ alákọ̀ọ́kọ́ ìjọ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin tí déjọ́ àràfá àwọn ó gbàwẹ̀ díjọ́ àràfá ni àwọn tí wọ́n ń bẹ lájì wọn ò gbọ́dọ̀ gbàwẹ̀ ńjọ́ àràfá àwọn ni wọn ò gbọ́dọ̀ gbàwẹ̀ ńjọ́ àràfá ẹ̀rí lérí ẹ̀ iná láti ìdáńgbà látọ̀dọ̀ Ummul Mu'minin Hafsa bintu Abi Talib bintu Umar bin Abi Talib radiyallahu anhu anna Rasulullah sallallahu alaihi wasallam ó ní pé ó sẹ́ńlá Muhammad kana yasumuha Ànábì máa ń gbààwẹ̀ 9 àkọ́kọ́ faqad qalat Ummul Mu'minin Hafsa radiyallahu anhu كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 ذي الحجة ويوم عاشوراء و3 أيام من كل شهر ìgbà tí Hafsa ìyàwó sẹ́ńlá Muhammad ó fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ pa àwọn àwẹ̀ tá Ànábì máa ń gbà ó ní pé nínú àwẹ̀ tá Ànábì máa ń gbà iná ní 9 àkọ́kọ́ ní oṣù Sulhijja a gbọ́dọ̀ fọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá àwọn àgbọ́dọ̀ fi gbà wẹ̀ tí ń jẹjọ́ iléyá ìbádà ọjọ́ náà náà ká jẹun ẹni tí ò bá jẹun ń ṣẹ lọ́hun ń jọ iléyá jàmá inú ìbádà tá ṣe ń jọ iléyá ni ká jẹun bó bá ṣe lè jẹun sí ló ṣe mọ́ ní ládá síwájú Ọlọ́run nínú bádájọ́ ẹlẹ́ẹ̀kẹwàá iná ní ká máa kíra wa kú ọdún ẹkú ọdún o ẹkú yèdún o ẹ̀mí ó sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ bóun ṣe fi wọn kọ ládàkalẹ̀ fún wájú Ọlọ́run àtàhánì fi yawmil eid ìmọ̀ kíra ní kú ọdún jọ ọdún súnú sẹ́ńlá Muhammad inú àwọn ìbádà tí wa tá ṣe nù alákọ̀ọ́kọ́ náà àwọn ìbádà wa tá ṣe àwa tá sí ní ájì iná ní ká gbààwẹ̀ 9 àkọ́kọ́ ìwọ tó bá lágbára àti gbààwẹ̀ ńjọ́ kìíní ìjọ ẹlẹ́ẹ̀kejì tó díjọ́ ẹlẹ́ẹ̀kẹjọ dákùn tó bá díjọ́ ẹlẹ́ẹ̀kẹsàn àwẹ̀ yóò mọ̀ Àrafà dákùn gbà ó ń sẹ́ńlá Muhammad àwọn pé ṣìyàmì yawmi Àrafà ahatasibu ala Allahi takfiru dhunub ahatasibu ala Allahi an yukaffira sanata التي قبله وسنة التي بعده ايوه بون سيدنا محمد بابا نصر مسمدي اهلا وسهلا الله جاري يفه Ọlọ́run ní fi kọ̀kan sàláfíà yín o ọlọ́bà alájá àgbà lọ́dọ̀ Ọlọ́run ẹ mọ́ lọ dáadáa ẹ mọ́ bọ̀ dáadáa ẹ ní sì sọ o ẹ ní sì wí ọlọ́àfàgbà ọlọ́bà alájá àgbà ọlọ́lá haúlà nínú àwọn sẹ́tàwó ṣe fẹ́ni tí ò bá gbàwẹ̀ ńjọ́ kìíní ìjọ́ ẹlẹ́ẹ̀kejì ìjọ́ ẹlẹ́ẹ̀kẹjọ iná ní ká gbàwẹ̀ ẹjọ́ àràfá wọ́n ní kó sẹ́ńlá Muhammad صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أنا جاء أوجه عرفة تنبا إنتي من بير لودو Ọlọ́run ní pé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ọdún kan síwájú ọdún náà síwájú ọjọ́ náà kọ́ ló ń kó forí ẹ̀ jì mí ẹ̀ṣẹ̀ tí tún wá ṣẹ̀ lẹ́yìn ọjọ́ náà lọ́dún kan kọ́ ló ń kó forí ẹ̀ jì mí bónọ́sì ńláńlá afá Abdullah ẹ̀ṣẹ̀ ẹjọ́ kan àwẹ̀ ẹjọ́ kan Ọlọ́run wà fẹ́ẹ̀ṣẹ̀ ọdún méjì yóò fi jìyàn yóò fi rí ẹ̀jìyàn ọdún kan síwájú tó ti ṣẹ̀ sẹ́yìn ọdún kan míì tó tí lò tó mọ̀ bó dìgbà ń
ó tún wá béèrè lọ́dọ̀ Ọlọ́run pé àwẹ̀ ọjọ́ àràfá tí ń gbà yí Ọlọ́run dákun ṣàfẹ́rí ẹ̀jìn mi. àwọn àfáà jẹ́ wa ìbéèrè tó béèrè dá àwọn àfáà tó pé dúnẹ̀l kàbáyìr àwọn kàbáyìr ẹ̀ṣẹ̀ dìnà sí mọ́sẹ̀ o mọ́ wa mọ́ pé ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ tó bá ti gbé àwọn ẹjọ́ àràfá gbé o ń ṣe sìná o ní pé àwọn ẹjọ́ àràfá gbé sìná kò gbé o fi sìná lẹ̀ má ṣe sìná mọ́ o ń mutí o ní pé àwọn ẹjọ́ àràfá bá ti gbé àwọn ẹjọ́ àràfá ó gbé kò gbé o. àwọn àfáà wọn jẹ́ yọ abẹ́ mẹ́ dúnẹ̀l kàbáyìr dìnà sáwọn kàbáyìr ẹ̀ṣẹ̀ má dé díẹ̀. nínú àwọn ṣe olóore táwọn bá pé a máa ṣe inú mẹ́wàá àkọ́kọ́ ohun bó ṣe lọ́lá tó òun náà ni qira'atul Qur'an ká máa tìláwà Qur'an bí Sulhijja bá ti bẹ̀rẹ̀ bá ṣe máa ń palẹ̀ mọ́kalẹ̀ nígbàtí Ramadan bá dé tó ń kálukó máa tìláwà Qur'ani bí Sulhijja bá ti bẹ̀rẹ̀ máa tìláwà Qur'ani náà tòun bí ṣe ń já sí pé èèyàn mùsùlùmí ò gbọdọ̀ jìnnà sí Qur'ani náà gbà kan. sí ọmọ wọ mùsùlùmí tó ké Kùránì ìjọ kan wá lóṣẹ̀ bí ìjọ kan láyé ó wá wo Kùránì kó tẹ́ tìláwà Kùránì sí ọ̀rẹ́ ó ka Kùránì ó fetí rẹ̀ gbọ́ Kùránì sí ọ̀rẹ́. inú àwọn sí olóore táàtì inú oṣù tá múra àti wọ̀nyí Dhul-Hijja mẹ́wàá àkọ́kọ́ òun náà ni qira'atul Qur'an ká máa ka Kùránì ká máa fi Kùránì lẹ̀. bákan náà nínú àwọn oṣù olóore táwọn àfáà kà fún wa òun náà ni salatul mafruda àwọn àrùn ọ̀ranyàn ká máa kí fi awwal waqtiha máa kírun jàmáà tòun tí bó ti já sí pé èèyàn gbọ́dọ̀ máa sọ kòkòrò àti kí jàmáà náà má jẹ́ kí jàmáà ò bọ́ ọmọ lọ́wọ́ àmọ́ tó bá tún di mẹ́wàá àkọ́kọ́ yìí náà múra kó o ṣera rẹ nínú àádùnù mọ́sálásí wọ́n ló máa pèrún mọ́sálásí aláàjì èéṣe ẹ̀ máa tètè ń dé mọ́sálásí ẹ̀ mẹ́kọ́ Sulhijja ti bẹ̀rẹ̀ ni mẹ́wàá àkọ́kọ́ ìmọ̀ ní tí mo fẹ́ béèrè lọ́dọ̀ Ọlọ́run ni mo kí ọ kú oríire. ìyá èéṣe tẹ́ ń wá mọ́sálásí èmi ni wọ́n pọn mi mọ́sálásí mẹ́wàá àkọ́kọ́ ìmọ̀ ní tí mo fẹ́ béèrè lọ́dọ̀ Ọlọ́run mo kí ọ kú oríire. nínú àwọn nǹkan tí a máa fi ń béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run iná ni kéèyàn ó tètè máa kírun àsìkò wà. ọmọ rẹ ti ń ṣe tí ó dùn mọ́ òun inú mẹ́wàá àkọ́kọ́ tá a fẹ́ bọ́ sí ìmọ̀ lọlẹ̀ rọmi sí mọ́sálásí ni ìmọ̀ lọlẹ̀ gbálẹ̀ wà sí ni èmi ní ìmọ̀ gbálẹ̀ ìfi béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run in tó fi béèrè náà ni pé ọmọ rẹ tí ń ṣe tí ó dùn mọ́ Ọlọ́run dákun mọ́sà wọlá ìbádà tí ń ṣe ní mẹ́wàá àkọ́kọ́ yìí jẹ́ kó yí padà sí bí mo ṣe fẹ́ kò mọ̀ wá wò bọ́lọ́run ó ṣe àbí ò ní ṣe inú àwọn ọṣẹ́ olóore tá a máa ń ṣe nù inú àwọn ọṣẹ́ olóore tá a tún ṣe nù mẹ́wàá àkọ́kọ́ yìí náà òun náà ni sílátù rahim èèyàn máa ń lọlé bẹ̀ àwọn ẹbí ẹni wò ń bi mẹ́wàá àkọ́kọ́ àwọn tó ti rí pé lọlé bẹ̀ wọ́n wò àwọn tí ò bá sí tòsí tó lè lọlé bẹ̀ wò pé wọ́n mo ní kí n gbúrò yín náà ni ṣé dáadáa lẹ́wà ọmọ ńkọ́ ìyàwó ńkọ́ gbogbo lé ńkọ́ ẹ̀yin màláíkà kò sórí nǹkan kan ṣe torí mi ní fi ń ṣe ẹmọ kọ ládàá kalẹ̀ fún. nínú àwọn iṣẹ́ olóore tá a ṣe nu mẹ́wàá àkọ́kọ́ yìí iṣẹ́ tí wọ́n rán mi nù o wal a'malu saliha fiha wal a'malu as-salihatu fiha àwọn iṣẹ́ olóore tá a máa ṣe nu mẹ́wàá àkọ́kọ́ inú rẹ̀ náà ni birrul walidayn ìwọ ọmọ àwọn ọ̀dọ́ pọ̀ láyé yìí ìwọ tó ń ṣe tí ó dùn máwọn òbí rẹ lọ lè yí padà bẹ̀rẹ̀ sí ní ṣe tí ó máa dùn máwọn òbí rẹ gbogbo àwa tá a wà láyé yìí gbogbo wa ni birrul walidayn kò yẹ nìkankan lẹ̀
Yàrá ẹ̀kẹ́ bí ntí mo fẹ́ ibi tí ń lọ náà nù ẹni tí ò lóbi láyé bí rùlù àdé ni ò lọ́lẹ̀ ó wà ní kí nígbà náà ìyìn lóbi láyé mọ́ bí rùlù àdé kẹ́ tí ì parí nígbà tó wà lóbi láyé mọ́ kẹ́ ọlọ́run ti kú ọyọ ọlọ́run wo ló kú ọyọ kò ṣe dáadáa fáwọn òbí rẹ̀ ó ṣe tó fi kú láyé ni mi wọn bá sí láyé mọ́ ṣe sàárà fún wọn ó mọ̀ ṣàdúrà fún wọn bíbù lùwádìí ní náà nìyíhùn náà tóun náà tí wọn ò wá ń ṣàdúrà fún wọn ò ń ṣe sàárà fún wọn bíbù lùwádìí ní náà nìyíhùn náà téèyàn bá lóbi láyé wọn ọlọ́run ó sì ríra rẹ̀ dáadáa a lè síra pẹ̀lú dáadáa àwọn òbí ìjọ téèyàn bá kú láyé ló tó síra pẹ̀lú àwọn òbí rẹ̀ bó ṣe lè gbọ́dọ̀ já sí pé kéèyàn ó fi kú láyé ó máa sin lọ́hùn kò gbọ́dọ̀ fọlọ́hun bẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà birrul walidayn tó fi kú láyé ò gbọ́dọ̀ filẹ̀ birrul walidayn a gbọ́dọ̀ filẹ̀ tá fi kú láyé mi ò bá sí láyé máa ma ṣàdúrà fún wọn a sì máa ṣe sàárà fún wọn birrul walidayn náà láyé wọn nínú àwọn sí olóore tá a máa ṣẹnu nínú oṣù tá a wà yìí ìwọ tó ti ṣe sàárà fáwọn òbí rẹ pé gbìyànjú ó ṣe nínú oṣù tá a náà lè wọ̀ yìí wọlùmọ̀ yíhun àwọn àfá àwọn òsínú àwọn tẹ́yìn máa ń sọ̀rọ̀ sí lẹ́nu tàbá rọmọ kí ó kàn tí máa ń sọ̀rọ̀ sáwọn àfá wa lẹ́nu kò rí lánà bàbá alájé àgbà bàbá bá ṣe wá tí ó bá sọ́ra tẹ́ máa ń sọ̀rọ̀ sí lọ yóò wí ikú wì àfáà tí ó bá fẹ́ sọ̀sọ̀ kúsọ kó mọ́gbà kí wọ́n mọ́ sọ̀rọ̀ síhun lẹ́nu èdè ó jámà ní pé bàbá alájẹ́ àgbàgbà tí ó ń bẹ táwọn arọ́wà sí bá sọ kí ní bàbá kí ló wíhùn tara rẹ ló sọ èmi kọ́ mo sọ yíhùn alájẹ́ pé tara rẹ ló sọ èmi kọ́ mo sọ yíhùn àwọn àfáà àwọn èyí sọ̀rọ̀ sí wọn lẹ́nu jama inú àwọn oṣù olóore tá a ṣe nínú mẹ́wàá àkọ́kọ́ yìí òun náà al-atfu ala al-fakir al-atfu ala al-fakir ẹjá ṣàánú àwọn tálíkà ẹjá ṣàánú àwọn mẹ̀kúnnù Ramadan ló gbajúmọ̀ táwọn àfọ́ ma ṣe wá sí káàkiri pé Ramadan ẹjá tọrẹ Ramadan ní kọ́kọ́ lèyàn máa ń tọrẹ inú oṣù téèyàn máa ń tọrẹ téèyàn máa fi ń béèrè àánú Ọlọ́run náà nùfẹ̀lẹ̀ ìjà yìí náà wà al-atfu ala al-fakir ẹjá ṣàánú àwọn aláìní tòun tí bó ti dá sí pé gbogbo ògbà ní àwọn tí wọn ò bá nílẹ̀gbẹ́ rẹ̀ ló gbọdọ̀ máa bójú àánú wò wọn àbẹ́bí mẹ́wàá àkọ́kọ́ náà sojú kòkòrò oore tí ń bẹ́ mi mẹ́wàá àkọ́kọ́ hùn kò wá fi béèrè oore tí wọn náà ń béèrè lọ́dọ̀ Ọlọ́run nínú àwọn al-a'malu saliha fiha àwọn sí olóore tá a máa ṣe nu mẹ́wàá àkọ́kọ́ òun náà ni iyadatul marid iyadatul marid ìmọ̀ lọ lè bí àwọn aláàrẹ̀ wò ẹlòmí ń bẹ àárẹ̀ tí ń ṣe bóde ẹ̀já sí pé òun náà lọ́lọ́n kákọọ́lẹ̀ pé yóò ṣe sábàbí rẹ̀ tí ó fi jáde kúrò láyé àmọ́ ronú pé àwọn tí à ń jọ ń ṣe wọn ò bẹ̀mí wò mọ́ ìrònú tó wá ń jẹ́ káàrẹ̀ wọn mọ́ lé sí àwọn tí à ń jọ ń jẹ tí à ń jọ ń wọṣọ kan náà wọ́n pa tí wọn ò bẹ́ wò mọ́ ó wá jẹ́ káàrẹ̀ wọn máa lé sí ìwọ tó lálàárẹ̀ ń tò sí tó yẹ kó lọ lè bẹ̀ wò tó bẹ̀ wò inú àwọn sí olóore tá a ṣe nu mẹ́wàá àkọ́kọ́ yìí òun náà ni iyadatul marid kéèyàn lọ lè ba láàrẹ̀ wò kéèyàn ó sọ̀rọ̀ tútù fún kó sọ̀rọ̀ dùnú fún yóò jẹ́ kálàáfíà oṣù túnmọ̀ lékún sí lára rẹ̀ inú àwọn sí olóore tá a máa ṣe nu mẹ́wàá àkọ́kọ́ nù kábàá fi lálẹ́ mi pé Ọlọ́run pàtàkì mẹ́wàá àkọ́kọ́ nù ẹ̀yẹ káráyà kan fún Kùránì kàfà wálfàjírì dá wálfàjírì ẹ̀rí lé rẹ̀rùn
lérí mẹ́wàá àkọ́kọ́ ní Kùránì àsìkò ní ògbà láti débẹ̀ ẹ̀rí sì ń bẹ láti inú àdísì òsẹ́lá Muhammad náà nípa pàtàkì mẹ́wàá àkọ́kọ́ àyè ní ògbà láti débẹ̀ àbákà àdísì òsẹ́lá Muhammad náà fún wa gẹ́gẹ́ bá ṣe máa ń kà àdísì ànábì níbi mẹ́wàá àgbẹ̀yìn Ramadan náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn àdísì ànábì wà fún mẹ́wàá àkọ́kọ́ ní oṣù Sulhijja yìí àmì ẹwà gbọ́ yókù lọ́la lọ́dọ̀ afá tí ó bá ṣe wá sí ní ọjà lọ́la tọ́pìkì yìí náà lòun náà sọ tẹ́kímílà rẹ̀ ẹwà pàdé wa lọ́jà lọ́la nínú àwọn sí olóore tí èèyàn tún máa ń ṣe ní oṣù yìí òun náà asọ́dàkọ̀ sàárà ni ò jẹ́ kẹ́lòmí ò ní tẹ̀síwájú ẹlòmí ò máa ṣe sàárà kò sẹ̀ dìgbà tí èèyàn bá lówó rẹ̀kẹ́tẹ́ kó tó ṣe sàárà ìyí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ òun náà fi béèrè oore lọ́dọ̀ Ọlọ́run owó kò kéré láti fi béèrè oore lọ́dọ̀ Ọlọ́run àwọn àfáwájú ó yé wa pé kò sí téèyàn lè fi sàárà gbà wájú Ọlọ́run أيام الفتى حين يسأل وأفضل أيام الفتى حين يسأل الصدقة تكفر السيئات sàárà a máa ń pa àwọn àṣìṣe ẹni rẹ́ ṣé ó ṣe sàárà ṣẹ́ṣẹ̀ tó ṣẹ̀ ní Ọlọ́run ẹ bá ń ṣàmójúkò fún jàmá a wá ṣe sàárà láyé àmúra àti wọnú Sulhijja náà nù wọ́n ló fẹ́ fi sàárà béèrè kan lọ́dọ̀ Ọlọ́run mo fẹ́ wo 1,000 bí 50 yà yìí 1,000 náà ni o àbí 50 kéré ni tí n bá rí èèyàn 50 tó bá mú 1,000 wá Ọlọ́run wọlá ìlàjẹ́ àgbà àníyàn tó dáun tó fi mú 1,000 wáhùn Ọlọ́run wọlá ọ̀sún oṣù tàà fẹ́ kó sí iná bùkátà rí òbí ya bàbá wa lálùbọ́sà àwọn sẹ̀mí lọ́wọ́ wọ́n nípa àwọn ní bùkátà táwọn fẹ́ bèèrè wájú Ọlọ́run bàbá wa lálùbọ́sà ti ṣáájú náà ọ̀kan náà ọmọ kí bàbá alájẹ́ àgbà òun náà tún mú 1,000 wá ó gbọ́n òun níbò